tẹ̀rù tọmọtọmọ ọmọ ló mọ rírì akitiyan Victoria Adébímpé Adéwùmí lórí ọ̀rọ̀ ọmọ tó ń ta ládùúgbò. Adébímpé ọmọ Olúmọlé Abẹ́jọ́yọ̀ agbákàràyọ ni ní bẹ̀rẹ̀ aṣọ àṣekúmọlẹ̀ lókèrè ọ̀run afàkàràjẹ̀kọ tó lòún gbàtàmì kí ni kẹ́ni tó ṣe bẹ̀ ó ṣe tẹni bẹ́ẹ̀gì lójú ọmọ àyọ̀ká igi ti ọmọ olóyè kájà o ọmọ gbúrò ogun agbada lúgbó omi ọ̀sá ìsábà ogun sábà ogun ọmọ Oyèdépò àgbẹ̀ tó rájànàkú tó sọ lọ́kọ́ ìran bàbá wọn ṣáájú ọbẹ̀ ọba tí ó mìíràn sò tí ì jẹ ọmọ Mọ́túndé ọmọ aráyé ò ní rí ẹ mú ọ̀tá ò ní rí ẹgbẹ́ ṣe. ọmọ olókùn lóye bí akọlà bí ọkọ tuntun òyègé ọmọ ọbẹ̀ lọ́wẹ̀ alápatà ló ní bùsí onífọ̀n ló ní kanra aya Adéwùmí ọ̀tá rẹ̀ ló ní bùsí bàbá wọn ló ní kanra orí rẹ̀ ò ní burú ìṣẹ̀dá rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀. ọmọ olówó elérò ògbókùnkù dáná agbádánù lọ́rẹ̀ ọmọ Yéwándé obìnrin tó ṣòwò pápápá tó lọ gbọ́ndò lóṣùpá tó pẹja mẹ́ta ó tà lẹ́gbẹ̀ta ó mówó òun ó fura kíjìpá ó gbé kíjìpá wọ pápá gbogbo ẹni wọ pápá tó wọ kíjìpá gbogbo wọn ló ṣòwò tó jèrè pápápá òjò ṣe tán kò tí ì rọ̀ gbogbo ayaba túṣọ lára ogójì ènìyàn ló dúró 100 ẹsẹ̀ ló jẹ́ òní bùnìbùnì kó mọ́ jíjóyà ọmọ aráyé ò ní fẹ́ gbà fún ọ lóúnjẹ jẹ o. ọmọ ajé kógun ró ọmọ ayógun mọ́ bàwẹ̀ jẹ́ ọmọ alílẹ̀ lákẹsẹ̀ òkìtì ọ̀gán tó jìn orí ara rẹ̀ níjìn lé àrígiṣẹ́gi tó ṣẹ́gi ó di wọ̀ lórí ara rẹ̀ aya Adéoyè ìmọ̀tún ìmọ̀jọ́ ìmọ̀ta ò ní dalẹ̀ ọmọ ẹkùn là ń ṣe níyìn ẹni bá ṣẹ́gun ṣe táì tílé ìyá rẹ̀ lọ́nu ọmọ ìbílòyè dídé ni tewé adé kò mọ̀ ríbi dé sí bíbọ̀ ni ti bọ̀lọ̀ kò mọ̀ là lọ́bọ̀ àlejò tí ò lára tí ò lẹ́bí ó di wọ̀ nílé ọba ọmọ oníyọ̀ mo jàtẹ́ ọmọ òfodófodó àrùn oṣojófodó ẹ̀hún kékeré ò sì ṣàwòrò abọ́lùmí. Adébímpé a kì í gbórí odó kápètè odó a kì í gbórí ọlọ kápètè ọlọ a kì í gbórí àkìtàn kápètè ìlú ìmọ̀tún ìmọ̀jọ́ ìmọ̀ta ò ní dalẹ̀ lórí rẹ̀ jọ̀jọ̀. Madam Victoria Adébímpé Adéwùmí ò ní fàìsàn lògbà jọ̀jọ̀jọ̀.